Cotonou tani mò ń sọ̀rọ̀ Alhaji Babatunde Saheed Olu-Omo Cotonou 9 and 10 ni ayẹyẹ máa wáyé ní ìlú Ọ̀ṣun. Bàbá máa jẹ oyè méjì, wọ́n jẹ tìlú wọ́n sì jẹ ti mọ́ṣáláṣí. Wọ́n máa jẹ àgbà Akin tani mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ mo tuntun sọ lẹ́ẹ̀kan sí Alhaji Babatunde Saheed Olu-Omo Cotonou. Wọ́n máa di àgbà Akin lọ́ndà bàbá wa His Royal Majesty Ọba Abdul Aziz Ayaye Babatunde Adewale the Olu of Alapata land ní ìlú Ọ̀ṣun. On the 9 yìí náà ni wọ́n máa wáyé. Oyè méjì ni bàbá máa jẹ ní January yìí kan ṣoṣo. Oyè méjì lọ́mọ àjọ máa jẹ àgbà Akin pàtúndì oyè mọ́ṣáláṣí 9 and 10 òun ni ẹ jẹ́ àkọ́wọ̀rìn kí a lọ bá bàbá ṣe ayẹyẹ. Mo wá kí wọn wípé láṣẹ Ọlọ́run ọba tààlà wọn ti jẹ oyè yìí àjẹgbó àjẹtọ́ lóyè náà máa jẹ. A celebrate wọn wípé wọ́n kú ìpalẹ̀mọ́ wọ́n sì ní ká pé wẹ̀yàn pé ẹ̀yin èèyàn tàwọn ẹ máa bọ̀ ẹ̀jẹ̀ àjẹṣe yẹyẹ Alhaji Saheed Babatunde Olu-Omo Cotonou as àgbà Akin ọjọ́ náà a kò rí o.